ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbóhùn mi. Eléyìí ni èsì ọ̀rọ̀ fún àáfà Jaqmal lórí ikú tó pa àáfà Lukman tí gbogbo èèyàn ń pè ní Abu Sufyan. Oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ti sọ lẹ́yìn ikú Abu Sufyan. Oríṣiríṣi àwọn nǹkan ló dẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́yìn ìpapòdà àáfà Lukman Abu Sufyan yìí. Ṣùgbọ́n eléyìí tí àáfà Jaqmal tó tún sọ yìí ẹ̀yin náà ẹ̀ tún gbé eléyìí ẹ̀ tún kọ hà ni. Ṣé ẹ mọ̀ pé Yorùbá sọ pé tó o bá láyà kó o ṣèkà, àmọ́ tó o bá rántí ikú Gáà kó o ṣòótọ́, nítorí ọjọ́ kan ọjọ́ kan tíná ó dilẹ̀ lẹ́yìn àsunṣujẹ ni. Ẹ wo òfò ńlá pátápátá òun ni ikú Alfa Abu Sufyan yìí tó jẹ́ fún gbogbo mùsùlùmí, bẹ́ẹ̀ ni àdánù ńlá sì ní pẹ̀lú. Àmọ́ àwáyé ikú kan ò sí, gbogbo wa náà lápadà kú bó pẹ́ bóyá ni. Ṣùgbọ́n ọgbẹ́ ọkàn tí ikú Abu Sufyan tó dá fún gbogbo mùsùlùmí àti àwọn olólùfẹ́, pàápàá àwọn mọ̀lẹ́bí, ìyàwó àtọmọ, òun là ń gbàdúrà kí Ọlọ́run ọba mi òkè, kí Ọlọ́run jẹ́ kí ojú ọgbẹ́ náà kó tètè sàn ní kíákíá lágbára Ọlọ́run. Fún gbogbo ẹ̀yin tẹ́ wá ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ mi, lágbára Ọlọ́run ikú tó yáwọ́ ní rèwerèwe Ọlọ́run ò ní fi pa gbogbo wa o. Ó yá ẹ jẹ́ àtẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká tún gbọ́ ohun tí Alfa Jaqmal tó sọ lẹ́yìn ikú Abu Sufyan. Ó ti yá. Bàbá wa làwọn máa ń wò gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò tuntun sọ mẹ́. àmì ìjọ parí ẹ̀ ni pé nasihati ila ikhwanil muslimin, àsọ̀lẹ̀ mi rèé báwa tá a jẹ́ ọmọ ìyá wa nù Islam. èyí tí ń bà wá nù jẹ́ púpọ̀ jù òun ni pé ọ̀kan nù ọmọ ìyá wa ó kú nínú Islam. Alfa Lukman Abu Sufyan al-Ma'i àbúrò wa ni lẹ́yìn pẹ̀lú kí mo pè ọba ń gbọ́ fẹ́ inú tọ́jú erí aṣáájú wa níbi ikú, akẹgbẹ́ wa níbi ìmọ̀ ẹni mo ti tó báwọn ọwọ́ akú. mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan níbi ikú ẹ̀, ká sì fi ọ̀rọ̀ yìí káyé fi ṣe ìṣítí fún àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí, àwọn mùsùlùmí ara wa. kí ni ìṣítí náà ni pé Márúwá ni àfáà náà wọ̀ tí mọ́tò kan bá spídì bọ̀ wá wọ́n ti mú nǹkan lọ́nà lè kọlu àfáà, fi ṣe dédé ájàlì rẹ̀ nínú Márúwá. ó ní ìmọ̀, ó kéwú, ó sì máa sọ dáláhẹ́. ìmáàmù nífa akọ̀mọ̀kéwú ni, oníwàásí ni. iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ni ó ń mú lọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ayò lọ́yẹ̀ láyò. jama inú Márúwá lọ́mà kú sí. La ilaha illallah. ayé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bàbá. kọ̀mọ̀dé má tó fi kú. La ilaha illallah. kọ̀mọ̀dé tó fi kú ní mẹ̀rẹ́ tì ní gbé. La ilaha illallah. náà gbàtọ́ wa kú tán, owó tí wọ́n ti wá rí lẹ́yìn rẹ̀ ní sẹ́ńgbò kú tán ó ti over 32 million. ẹ dákun sósògùn owó kó tó kú, ńgbà wa kú tán lówó òun dáhùn ni rárá, kò rí bẹ́ẹ̀. àwọn mùsùlùmí ló dá fún un. èyí ṣe tí wọn ò dáwó fún un kọ́kọ́ nígbà tí ń bẹ láyé, èyí ṣe tí wọn ò dáwó fún un wọn ra mọ́tò ńgbà tí ń bẹ láyé. ètí mo fẹ́ mú ń bẹ̀ fún wa ni wípé àwa mùsùlùmí nù aládàá wa ni pé ìjọ ẹni ó bá bàjẹ́ fún ni mùsùlùmí ràn lọ́wọ́. òkú ni mùsùlùmí náwó fún, wọn kì í náwó fáláyé. èyí wọn máa jẹ́ wá sí báwa tá a jẹ́ àfáà náà tó kù, sàlàfíà lọ́jẹ́ ni àbí sòfíà lọ́jẹ́ ni, kágbé yìí ti kápé generation ká generalize ètè ń jẹ́ àfáà. nígbà gbogbo wàhálà ti dá wà tá à ń ṣe káàkiri yìí, àsáwọn kan lówó nù Islam tí wọ́n lè dá owó fàáfàá tí ń fẹsẹ̀ rìn tí ń ṣe dáwà láti ra mọ́tò fún, tí wọ́n lè dá owó fàáfàá tí ò níbi tí ń gbé tó sì ní ẹ̀bùn tó lè fi ran Islam lọ́wọ́ la láti kọ́lé fún. àti wọ́n bẹ káwa fún olè mọ̀ pé yọta bá kú làwọn mùsùlùmí àwọn olówó wa ó tó rántí wa, wọn à lè rántí wa gbà tá à ń bẹ láyé. àmọ́ sẹ́yìn wà yìí dáa bẹ́ẹ̀ inú Islam. Bọ̀bá ní Súfí wọ́n ṣe bẹ́ẹ̀ fáfá bòtó náà, bọ̀bá ní Sálàfí ni àfa ìmọ̀ tó ṣe bẹ́ẹ̀ fún yín náà. níjọ́ àfa bòtó náà kú bẹ́ẹ̀, níjọ́ àfa Abu Sufyan náà kú bẹ́ẹ̀. òun ni pé wọ́n tọ́jú àfa náà olùkọ́jọ́ tí wọ́n náà bá kú wọ́n tó dáwó fún ẹbí rẹ̀, wọ́n tó compensate rẹ̀. ṣerú aládàá yìí dánú Islam. wọ́n á fẹ́ béèrè ìjà àwọn kírísítẹ́nì máa ṣe bẹ́ẹ̀.
ìjẹ́ òkú làwọn kírísítẹ́nì máa fún lówó ààyè ni wọ́n máa fún lówó gbogbo pásítọ̀ wọn kò sí pásítọ̀ tí kì í lo mọ́tò àbẹ̀yẹ tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ti rí náà rí. bẹ́ẹ̀ni baba. kò sí pásítọ̀ tí wọ́n kọ́lé fún àbẹ̀yẹ tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ti rí náà rí. ẹ̀yin olówó mùsùlùmí ẹ̀yin nu ọlọ́run nu ẹ̀yin nu ọlọ́run nu torí owó tẹ̀ ẹ̀ máa ń ná kọ́dà ni wọ́n bá tó kúta tó wíyì náà tí wọ́n náwó fún yìí tó gbọ́dọ̀ jẹ́ni tó ní sáà tí wọ́n gbọ́dọ̀ náwó fún táyọ̀ fi mọ̀ pé lágbájá ló gbé òun lọ náwó rẹ̀ owó ìbànújẹ́ ni mùsùlùmí máa ń ná àwọn kìrìsìtẹ́nì a máa náwó ìdùnnú ẹjá wa náà change ká padà ká kú mẹ́rin àwọn tẹ́ ẹ bá rí wípé wọ́n nídìí ìrànlọ́wọ́ fún iṣẹ́ wọn gbogbo wọn bẹ lẹ́nu mídíà ẹ ti rí pé ẹni yìí kò tí ì rówó tó bá rówó iṣẹ́ rẹ̀ yìí máa wà òkè jù báyìí lọ ẹni ọba ní kó tètè lọ lè ràn án lọ́wọ́ ọmọ jù jíjọ́ bá dà á lẹ̀ tán kẹtù máa yà wàdí mọ gbádùn ẹ gan mo fún wọn ní 10 million ọjọ́ ni Ọlọ́run ò ní tẹ́wọ́ gbàgbé ẹ. bẹ́ẹ̀ni baba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.